tí ó Sunday Igboho a kí yín, a kú fọmọ ènìyàn ṣe, a kú àfaradà, a kú kó lè dáa. Mo rò wípé gbogbo wa náà ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, gbogbo wa náà ni ọ̀rọ̀ ààbò, kò sí nǹkan tí ó ṣókùn sí oníkálukú wa. Tí a bá dẹ̀ wo Yorùbá Nation tí alágbé dání nínú structure wa. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Tó bá fẹ́ dàbí everybody, o gbọ́dọ̀ máa ronú bí everybody. Lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà ni nípa ti ilẹ̀ Yorùbá. Oríṣiríṣi ló ti ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ọ̀rọ̀ dá lórí ẹni tí ń ṣe olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igboho. Ọ̀rọ̀ dá lórí ètò ààbò nílẹ̀ Kóòtù Òjìrè pẹ̀lú bí àwọn kan ṣe ń ṣẹlẹ̀. Ìjínigbé lọ́tùn, ìjínigbé lósì, ìpànìyàn. Bí àwọn ọmọ Yorùbá, bí ilẹ̀ Yorùbá ṣe fẹ́ bọ́ lọ́wọ́ àwọn agbésùmọ̀mí, a fi ẹ̀mí ṣòfò. Àwọn ènìyàn àtọ̀húnrìnwá, àwọn èèyàn bíi Fúlàní. Ọ̀rọ̀ tó wá wà nílẹ̀ yìí ló mú wa rìnrìn àjò kàn sí àgbà nílẹ̀ Yorùbá. Ló mú wa kàn sí ẹni tí wọ́n mọ̀ nípa bí ó ṣe ń lọ nílẹ̀ Kóòtù Òjìrè. Mi ò ní fẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ yìí, màá fẹ́ jẹ́ kí ẹ fi ti ara yín gbọ́, torí ẹnu ọlọ́fà láti ń gbọ́ mọ̀tá. Lórí gbogbo ohun tí ó ṣókùnkùn sí gbogbo ọmọ ilẹ̀ Kóòtù Òjìrè, lórí ọ̀rọ̀ ètò ààbò ni o, lórí ọ̀rọ̀ ètò ìlera, ètò ẹ̀kọ́ àti lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho tí ọ̀pọ̀ ènìyàn sọ wípé ó mà ti pa ohun tá à ń létí, nǹkan míì ló tún mú gbọ́ lásìkò yìí. Ṣé lóòótọ́ lọ̀rọ̀ rí bẹ́ẹ̀? Àti pé kí làwọn nǹkan tí àlejò mi tí wọ́n gbé yẹ̀wò láti lè sọ ohun tí wọ́n mọ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Ẹ wo, wọ́n yànnàná ọ̀rọ̀ yẹn o, ó ṣe bẹ́ẹ̀, ó kún dáadáa. Àìsí bẹ́ẹ̀ láì bá wọn dá sí. Ẹ máa láǹfààní láti gbọ́ láti ọ̀dọ̀ wọn gbogbo ohun tó yẹ kí ẹ mọ̀ nípa bó ṣe ń lọ nílẹ̀ Kóòtù Òjìrè. Ẹ gbọ́ lẹ́nu wọn bí ọ̀rọ̀ ṣe kan ààrẹ Donald Trump, àwọn ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà sí Nàìjíríà àti àwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò ti ilẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀lẹ́ láǹfààní láti gbọ́ láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọpọ̀ ìjò. Ẹ jẹ́ kí n fi yín lẹ̀ pẹ̀lú ohun tí àlejò mi tí wọ́n sọ. Bàbá yìí sọ̀rọ̀ ilẹ̀kùn, ẹ̀yin náà gbogbo ohun tí ẹ bá rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section. Ẹ má gbàgbé láti like ẹ̀dẹ̀ share nítorí ọ̀rọ̀ tó ṣe pàtàkì tí ó máa ṣèrànlọ́wọ́ àwọn èèyàn kan ní tá bá lè pín káríkárí. Ẹ wo, àìsí bẹ́ẹ̀ láì bá wọn dá sí. Ó yá o, ẹ jẹ́ ká darapọ̀ mọ́ wọn lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. A kí yín, a kú fọmọ ènìyàn ṣe, a kú àfaradà, a kú kó lè dáa. Mo rò wípé gbogbo wa náà ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, gbogbo wa náà ni ọ̀rọ̀ ààbò, kò sí nǹkan tí ó ṣókùn sí oníkálukú wa. Tí a bá dẹ̀ wo Yorùbá Nation tí alágbé dání nínú structure wa, a ó rí i pé ààbò, ètò ẹ̀kọ́, ètò ìlera, ètò gbogbo ẹ̀ lọ́lọ́kan òjọ̀kan. Èyí tí oníkálukú bá dì mú náà ni oníkálukú yóò máa ṣe. Gẹ́gẹ́ bí gbogbo bá ti ṣe mọ̀ yìí pé nípa ètò ààbò, Chief Sunday Igboho náà ni wípé kíni èyí tí wọ́n yàn láàyò náà ni ètò ààbò. A kí Chief Sunday Igboho kì í ṣe pé bóyá wọ́n fò fẹ́ǹsì wọn ò fò fẹ́ǹsì o, wọ́n sì ń bẹ nínú struggle yìí náà ni, nítorí pé kíni tá bá ṣàgbà òmìnira ilẹ̀ Yorùbá, á ṣàmójútó ohun tí ń jẹ́ ètò ààbò ilẹ̀ Yorùbá. A kí yín o, Ọlọ́run ọba Elédùà yóò mọ̀ wà pẹ̀lú yín o, Ọlọ́run ọba aláàánú kò ní fi wá sílẹ̀. Ìtẹ̀síwájú, ìlọsíwájú yóò mọ̀ dé bá yín, yóò mọ̀ dé bá ilẹ̀ Yorùbá. A kí yín lẹ́ẹ̀kan sí o, gbogbo nǹkan ní yín àti tí mínú àti tí omi, Ọlọ́run ọba Elédùà kò ní tọwọ́ bàjẹ́ bọ̀. Sẹ́ẹ̀rí nípa ọ̀rọ̀ security internationally àti locally ní àgbáyé lé níyì, àwọn orílẹ̀-èdè bíi 5 tó jẹ́ pé àwọn ni wọ́n ní agbára: America, France, Russia, United Kingdom and Germany àti àwọn ìlú kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Ká má parọ́ fúnra wa, tó bá jẹ́ wípé ojú locally lèyàn bá fi ń wo ọ̀rọ̀ security tí ó mọ combine international mọ́, èèyàn ní accurate evidence tàbí answer lórí ohun tí wọ́n ń pè ní security. Èèyàn lè jókòó ní abẹ́ ilé rẹ̀ tàbí ní bùkátà ní tàbí lábẹ́ bùkà kan tàbí nínú yàrá rẹ̀ kó mọ̀ sọ̀rọ̀ ohun tí ń jẹ́ security, kó mọ̀ jẹ́ wípé èèyàn wá ní òye títí ohun tí ń jẹ́ international. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé lágbàáyé lé ní àwọn alágbára tó jẹ́ alágbára orílẹ̀-èdè tó bá rí pé nǹkan ọrọ̀ ajé ń bẹ́ẹ̀ tó sì di ṣe pé kíni ó lè máa ṣe àǹfààní fún àwọn, wọ́n máa da ìlú yẹn rú, wọ́n dẹ̀ ní àwọn tó yẹ pé kíni àwọn ẹni tí wọ́n ń ṣiṣẹ́ fún wọn, tó yẹ pé tí wàhálà bá ti ń ṣẹlẹ̀ ń bẹ̀, àwọn máa ní orí ọ̀fẹ́ láti pé kíni kí wọ́n máa kó nǹkan àlùmọ́ọ́nì orílẹ̀-èdè yẹn. Ẹ jẹ́ kí n mú example wá. Ìgbà tí kí ló kọ rẹ̀, Republic of Congo
tí wọ́n jọ ní issue pẹ̀lú Rwanda tábà rántí àwọn arúkìní kan 23 tó yẹ pé tí wọ́n jọ ń jà ẹ wo ECOWAS náà wọn ò rí issue yẹn wọn ò rí settle until tí Amẹ́ríkà tó kémi yìí pé tí a bá bá yín settle dispute yìí a máa wá nǹkan àlùmọ́ọ́nì yín fún 10 years kò sí nǹkan tí wọ́n ṣe lọ́fẹ̀ẹ́ o wípé a bá yín settle awuyewuye tí ń bẹ ní láàrin ẹ̀yin Rwanda àti Congo àmọ́ ọdún mẹ́wàá o náà ni agreement táwọn fi wá nǹkan àlùmọ́ọ́nì yín ẹ wá wo nǹkan tí wọ́n bá wà ní ọjọ́ kan ní ọ̀sẹ̀ kan ní oṣù kan ní oṣù méjìlá 10 years ẹ wo bí tí wọ́n ti mọ́ sọ pé kí ni tí wọ́n ti máa consume ìlú yẹn dé gbogbo bí èmi ní Iran ní whatsoever ní gbogbo ìlú kọ̀ọ̀kan tí wọ́n bá ti ní lọ ń kógun jabẹ̀ wọ́n ní nǹkan tí wọ́n fẹ́ achieve kí ni mo wí wọ́n ní nǹkan tí wọ́n fẹ́ achieve wọ́n máa sẹ́ndì àwọn nǹkan tí wọ́n máa fi da ìlú yẹn rú ó lè jẹ́ owó ó lè jẹ́ ammunition tó fi jẹ́ pé kí ni tí distraction tó fi máa wà láàrin àwọn ọmọ onílùú àwọn ọmọ sọ wípé ogun jà àwọn wọn ò dẹ̀ ní mọ̀ wípé àwọn ẹni tí wọ́n ń fi ogun jà wọ́n nǹkan àlùmọ́ọ́nì làwọn wà after gbogbo eléyìí kìí sí nǹkan tí ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ bó ti ṣe wà láyé nìyẹn ó wá dìpẹ́ndì lórí orílẹ̀-èdè àtàwọn ẹni tí wọ́n bá ń ṣe ìjọba yẹn tí wọ́n fi ààyè kírú nǹkan báyẹn kó máa ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wọn ni àbí wọ́n gbógun ti báwo ni wàhálà ti ṣe ní máa ṣẹlẹ̀ ìyẹn kù sí àwọn ẹni tí bá ń bẹ lórí àléfà ọ̀rọ̀ Boko Haram ọ̀rọ̀ wọ̀súwẹ̀fà yẹn kò ń ṣe nǹkan tí ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ nísìnyí tipẹ́tipẹ́ ìyàwó Clinton ti sọ tipẹ́ wípé gbogbo èmi ni àwọn ICC yẹn ni èmi ni Boko Haram ni gbogbo àwọn international àwọn tí wọ́n jẹ́ orílẹ̀-èdè tí wọ́n jẹ́ alágbára wọ́n mọ̀ nípa gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè kọ̀ọ̀kan kí ni mo wí wọ́n mọ̀ nípa wàhálà tí ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè kọ̀ọ̀kan ẹ wo àwọn kọ́ńtì kan náà tó yẹ pé gọ́ọ̀mẹ̀ntì wọn àwọn ìjọba bẹ̀ wọ́n ti lo more than 50 years nítorí pé kí ni wọn ò gbọ́ àwọn international community wọn ò gbọ́ wọn lẹ́nu ọ̀pá òkú sórí yìí sáwàsà ti ń rí nǹkan àlùmọ́ọ́nì sáwàsà ti ń rí lò lọ́dọ̀ yìí so kí wá bọ́ wá sí ohun tí ń ṣẹlẹ̀ ní sàkáání títí wa tó jẹ́ orílẹ̀-èdè Yorùbá tí a bá wo orílẹ̀-èdè tá à ń pè ní location confusion a ó rí i pé àwa tá a jẹ́ ìyá Yorùbá ní southwest àwa ní Ọlọ́run bá fún ní nǹkan àlùmọ́ọ́nì ju gbogbo àwọn regions yòókù mi lọ in terms of everything wọ́n wá rí i pé àwọn àgbáyé wọ́n rí i pé àwọn ìran Yorùbá yìí they are so much intellectual Ọlọ́run fún wọn ní òye Ọlọ́run fún wọn ní làákàyè wọ́n wá rí i pé ọgbọ́n wo làwọn lè lò táwọn fi lè fi penetrate torí pé àwọn eléyìí wọn ò dáná yìí sí láti control ẹ jẹ́ ká gbé agbára fún àwọn region kan in terms of everything àwọn through wọn làwọn mọ̀ fi penetrate sí gbogbo region gbogbo yòókù ìyàwó rí i pé iná ni wọ́n lò tactics yẹn ni wọ́n lò tó fi jẹ́ pé kí ni wọ́n fi gbé agbára fún àwọn nọ́tà náà ẹni tó bá ní wọ́n lẹ́ni tó bá ní kọ́kọ́rọ́ lọ́wọ́ òun ló lè wọlé o agbára ń bẹ ní ọ̀dọ̀ àwọn nọ́tà náà ju other region míì lọ tá a bá fẹ́ parọ́ fúnra wa lókù so a dẹ̀ ti mọ̀ yí pé ibi tí agbára bá wà àwọn ni wọ́n lè mọ control other region gẹ́gẹ́ bí ohun tí brọ́dà mi tí wọ́n kà lẹ́ẹ̀kan brọ́dà mi ọmọ borí owó wípé kí ni Usman Dan Fodio sọ wípé kí ni àwọn ọmọ lo àwọn ò di agbára mú àwọn ọmọ lo àwọn region yòókù míì àwọn ọmọ fi ṣe wípé ni àwọn ò fi support agbára àwọn ò ní jẹ́ kí agbára àwọn kọ́ bọ́ lọ́wọ́ àwọn ẹ lọ wo gbogbo kíkí post àwọn ìran yìí lẹ́ẹ̀bá níbẹ̀ níbi tẹ́ ẹ lè bá àwọn other region míì níbẹ̀ bí kí wọ́n fi wọ́n ṣe secretary kí wọ́n fi wọ́n ṣe accountant kí wọ́n fi wọ́n ṣe auditor sẹ́wọ̀n pé auditor accountant secretary sẹ́wọ̀n pé nìkan ni yóò wá jábọ̀ fún ta ni yóò wá jọ ó lè jẹ́ chairman ní parastatal tàbí DG director general ẹni ẹbọ lè jẹ́ ní parastatal ni tàbí nílé iṣẹ́ ni tàbí whatsoever. Now kí ni mo fẹ́ fàyọ ni wípé ọ̀rọ̀ nípa ààbò ilẹ̀ Yorùbá ó jẹ wá lógún ó yìí ṣe kókó fún wa gẹ́gẹ́ bí Yorùbá ní sẹ̀tà alágbé dání a ó rí i pé a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn structures tí ń bẹ tá a ti lé dà wípé àtàbá gba òmìnira o eléyìí la fẹ́ ṣe eléyìí la fẹ́ ṣe eléyìí la fẹ́ ṣe tó jẹ́ pé it's a division of labour tó jẹ́ pé aspect oníkálukú lèyàn dì mú fíìdì tó bá good bóyá ní health ni tó bá ní security ni bóyá ní whatsoever ni irú ìtí ti Sunday Igboho táwọn èèyàn láàyò wípé àtọ́ bá jẹ́ nípa ti ààbò
àwọn fi ń dá gbogbo ọmọ Yorùbá lójú, àwọn ò ní dalẹ̀ Yorùbá. Ẹ jẹ́ káwọn wà ní ipò ohun tí ń jẹ́ ààbò. Gbogbo wa náà la mọ ipò tí ilẹ̀ Yorùbá wà lẹ́nu yìí. Inú fo, àyàfo. Tá à bá ń pe nǹkan ní ohun tí ń jẹ́ security, kìí ṣe pé bóyá ilẹ̀ nìkan ṣoṣo iná la wà áfà fún o. Gbogbo ohun tí ń jẹ́ èdè wa, gbogbo ohun tí ń jẹ́ heritage wa, iná la gbọ́dọ̀ dáàbò bò. Tí ó bá ti sí èdè, tí ò sí heritage, nítorí pé wọ́n ní èdè báyìí iná la máa fi dá ìran mọ̀. Ẹni tí bá ti ń sọ Yorùbá ti mọ̀ pé Yorùbá lélẹ́yìí. Ẹni tí bá ti ń sọ Haúsá mọ̀ pé Haúsá lélẹ́yìí. Náà, ìgbà tí àwọn kan bá wá tó ní pé àwọn fẹ́ gba ilẹ̀ yẹn lọ́wọ́ wa, àwọn ẹni tí wọ́n wá jẹ́ ọmọ onílùú, níbo lẹ fẹ́ tarí wọn sí? Wọ́n wá lo strategies, wọ́n wá lé àwọn ènìyàn kúrò lórí ilẹ̀ wọn, wọ́n ń pa wọ́n, ení tere, èjì tere, ení tere, èjì tere, eléyìí ò tó nǹkan, eléyìí ò tó nǹkan, àwa ń dínkù ní ojoojúmọ́. Ìyẹn ló kọ àwọn ènìyàn wa lóminú, ìyẹn ló kọ Chief Sunday Igboho ló kọ lóminú wípé kí ló dé nípa tí mo ti ń jáàbò yìí, ẹ jẹ́ kí mi náà gbìyànjú fún ìran mi. Ó yẹ ká ṣe sàdákàtà Chief Sunday Igboho ní pé òun fẹ́ ṣe ààbò, òun fẹ́ mójútó ohun tí ń jáàbò fún ilẹ̀ Yorùbá. Kò sọ pé òun lọ sí north, kò sọ pé òun lọ sí middle belt, kò sọ pé òun lọ sí east, ipe ilẹ̀ Yorùbá ó ṣe ní àdáyẹrí pé ẹ fóun ní orí ọ̀fẹ́. Àwọn àgbààgbà wọ́n wá lọ sílùú Olúgbọ́n, wọ́n lọ gbèrè ọgbọ́n, wọ́n ní ohun tí ń bẹ́lẹ̀ yìí, wọ́n ní àfi ká fi ọgbọ́n ká fi ṣe. Ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí o, ọgbọ́n la fi ṣe o. Bákan náà, wọ́n tún yẹ gẹ̀rẹ́, wọ́n tún ta gẹ̀rẹ́, wọ́n tún lọ sí Ifẹ̀ oyè, wọ́n ní ohun tí ń bẹ níwọ̀n oyè lọ̀rọ̀ yìí o, ọjọ́ iwájú. Ipe báwo ni ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá, báwo ni yóò ti ṣe rí tá a bá tètè mójútó ohun tí ń jẹ́ ọ̀rọ̀ ààbò. Òun yẹn ní wá fún Chief Sunday Igboho wípé ní ọdún kan àbọ̀ tó kù yìí tí first tenure yìí tí ó fi parí, táwọn àbá tètè rí ọ̀nà àbáyọ, tá a bá rí àyè láti wọlé nípa kíni, nípa forest wa, tá a bá tètè rí ọ̀nà láti pé a di ipò yẹn mú, tíjọba mi bá wọlé, ó lè má rí bá a ti ṣe ń rò mọ́. Iná ni wọ́n ṣe pé kíni, wọ́n fi lọ sí Ifẹ̀ oyè, wọ́n ní pé ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ọ̀rọ̀ òye ni o, ọ̀rọ̀ ọlọ́gbọ́n sì ni. A fi ọgbọ́n ṣe, a sì fi òye ṣe. Wọ́n wá sọ pé kíni, wọ́n wá lọ sí ọ̀dọ̀ àwọn Ọ̀yọ́mèsì wípé kíni, ohun tí ń bẹ nílẹ̀ yìí èsì wo la fẹ́ fún? Èsì tí ń bẹ tá a fẹ́ fún náà ni pé kíni, àwọn ọba ládéládé wa, a tún kí wọn lẹ́ẹ̀kan sí, wọ́n wá foríkorí, wọ́n fi kùnlùkùn wípé kíni, ohun tí ń jẹ́ ààbò ẹ jẹ́ ká gbé fún Chief Sunday Igboho. Níbi tí ààbò bá ti wà, ìfọ̀kànbalẹ̀ yóò máa bẹ. Lọ́wọ́lọ́wọ́ báyìí nílẹ̀ Yorùbá, tá a bá fẹ́ parọ́ fúnra wa lókù, tá aago 5 àbọ̀ bá ti lù, òun kálukú ó pe àwọn ọmọ wọn, wọ́n á pè wọ́n wọlé ni. Nígbà tá a fi gbà nígbà kéékèèké, ìyẹn lè máa ṣeré ìta títí di aago 7, aago 8. Kò síbẹ̀ mọ́ o. Kí ló fà? Ìbẹ̀rù wípé kíni, àwọn ènìyàn bíi yìí wọ́n ń wọlé tí wọ́n ń gbé nìyẹn lódidi. Sígbà kan tẹ́lẹ̀ wọ́n máa ń yọ sí ni, nísìnyí wọ́n ń kanlẹ̀kùn ni. Kódà gan nísìnyí wọ́n kọ lẹ́tà sí odidi ìlú ní pẹ̀tọ́, à ń bọ̀ wá báyìí o, wọ́n sì wá. Gbogbo àná láti witness gbogbo nǹkan báyìí. Kí ni òye tí wọ́n wá ń sọ ní pé kíni, wọ́n lọ sí Ifẹ̀ oyè ní pé kíni, ẹ jẹ́ ká wo ọjọ́ iwájú o. Òyìn ló ń fún Chief Sunday Igboho pé kíni, ẹ jẹ́ kí bàbá yìí tó bá fi lè ṣe second term, kó tó di pé wọ́n parí second term, ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá yóò ti ṣe pé kíni, yóò ti jókòó dáadáa. Iná ni wọ́n ti sọ pé kíni, ẹ fún wọn ní orí ọ̀fẹ́, kó wọn bá wọn ṣiṣẹ́ papọ̀. Ìgbà tí wọ́n bá fi parí second term wọn, ètò ààbò ilẹ̀ Yorùbá yóò ti fìdí múlẹ̀. Torí pé kíni, tí bàbá Yorùbá ráyè second term, tí ìjọba mi bá dé, wọ́n lè change the structure táwa ti gbé kalẹ̀, tá a ti gbé kalẹ̀, tá a sì ti ní ojú inú pé báyìí ni a fẹ́ kí ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá kó rí. Ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí, ọ̀rọ̀ olóye ni o, ọ̀rọ̀ onílàákàyè ni o, ọ̀rọ̀ ọgbọ́n ni o. Nítorí pé ohun tí ń jẹ́ ààbò, òun ni the first priority. Bàbá ní pé àwọn ènìyàn lọ sílùú kan, àwọn ènìyàn 1 minute more, round up 1 minute more. Pé àwọn ènìyàn lọ sílùú kan, wọ́n lọ ṣẹ́tù síbẹ̀, ààbò ń bẹ ni o, ìfọ̀kànbalẹ̀ sì ń bẹ ni o. Bó wá ní ọ̀dọ̀ tiwa náà tí ìfọ̀kànbalẹ̀ àti ìfàyàbalẹ̀ tí ó fi máa bẹ, àfi ká ní pé ká ní a structure, a solid nípa ohun tí ń jẹ́ ètò ààbò. Òun ló fi fà á tí Chief Sunday Igboho pé ẹ jẹ́ kí n tètè ráyè wọlé síbi ètò ààbò yìí, kí nǹkan kó ṣe pé kíni, kí ilẹ̀ Yorùbá kó lè tùbà, kó lè tùṣẹ. Ọlọ́run bá láàánú, kò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá bàjẹ́ o. Ẹ̀yin náà gbogbo ohun tẹ́ ẹ bá rí sí, ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section.
ẹ má gbàgbé láti like ẹ̀dẹ̀ share nítorí ọ̀rọ̀ tó ṣe pàtàkì tí ó máa ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn kan ní tá a bá lè pín káríkárí